èmi ní comrade Ẹ̀ṣọ́rọ̀gúnjọ́ Musbau tí mo jẹ́ bí ẹ̀gbọ́n sí ọmọ ìyá wa tí Ọlọ́run pè sọ́dọ̀ tí gbogbo mọ̀lẹ́bí sì gba kádàrá lérí bọ́ọ̀lù tí í ṣe. ẹ̀yin èèyàn wa ẹ gbọ́ bí ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀ gangan bí arákùnrin Mukaila Senwele bí ó ṣe jáde láyé o gan tí ó ṣẹlẹ̀ gangan ìdí tí arákùnrin náà tí ó fi jáde láyé ìdí tí arákùnrin yìí tí ó fi jọ́lọ̀ nípè gbogbo rẹ̀ lẹ máa rí wò nínú fídíò yìí ẹ ṣáà wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ máa bá wa ká lọ lórí ètò tí a wà yìí ẹ máa gbọ́ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ bí Senwele bí ó ṣe jáde láyé nǹkan tí ó fà á tí ó fi jáde láyé gbogbo rẹ̀ ni a máa fi hàn yín nínú fídíò yìí ẹ ṣáà máa tẹ̀lé wa ká lọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ó ti yá o. àwọn èèyàn ń sọ̀rọ̀ wípé wọ́n ń pàfọ́ọ̀mù lórí stéèjì ó ní wọ́n fọwọ́ gbá àyà mú ẹlòmíín sọ pé wọ́n ń báyàn jà pé àwọn àtẹnìkan lérí mọ́ra wọn bóyá lẹ́nujọ́ mẹ́ta yìí oríṣiríṣi làwọn èèyàn ń sọ ẹ jọ̀ọ́ sà nípa ti orí stéèjì yẹn pé wọ́n ń pàfọ́ọ̀mù lórí stéèjì lọ́wọ́ nìkan yẹn ṣẹlẹ̀ so sẹ́ni bá wa ṣàlàyé àárín ibẹ̀ yẹn sà fún àwọn èèyàn ní online sà. gẹ́gẹ́ bí ẹ mọ̀ pé ẹni tí Ọlọ́run bá ti sílẹ̀ ń tí wọ́n fi hàn nínú ayé tí àwọn èèyàn bá nífẹ̀ẹ́ nínú àkókò tí nǹkan wá wá ṣẹlẹ̀ báyìí tó dàrú mọ́ kálukú kò sí wọn kálukú sí ní gbé lọ́nà títì ẹ̀ àmọ́ ní ikú tọmọ ìyá ti wá kú gbogbo aago 4 àná táago 5 àná wà nílé tí nǹkan kan ò sì ṣe tó lálàáfíà rẹ̀ tó pé ẹ rí i pé tẹ bá lọ fídíò tó ṣe lánàá ẹ rí i pé ṣe fídíò kan náà lánàá nínú yàrá rẹ̀ gẹ́gẹ́ fúnra ẹ̀ so ìgbà tó máa fi tó bí ọ̀rọ̀ lẹ́yìn lọ́kàn complain bí stomach pain kéèyàn kàn níbi kí wọ́n máa rùn yàbí nǹkan kan wọ́n dẹ̀ ń gbé lọ hospital ọlọ́dẹ pè sọ́dọ̀ gbogbo àwọn èèyàn ló wà lérí stage ní gbogbo èèyàn ìyọrọ ni gbogbo ẹ̀ kò sí ń tọ́jọ́ tí ìdágọ́ 4 àná tó fi kálá sáré ń jà mọ́ tí wàá dìrọ̀ lẹ́bi after 5 to 6 mara wọn tó fi wà nílé pẹ̀lú àwọn family tó wà nílé nǹkan kan ò sí all of a sudden lọ complain nínú ẹ̀ náà ń gbé lọ hospital láti lọ bí kí ló ṣe ọ̀dẹ̀ dákẹ́ sójú ọ̀nà.